ṣé ń bọ́lọ́run tó ṣàfẹ́rì fáyán náà lọ sárìnà kò fàdíẹ̀ kálukú náà ní ṣàdúrà nù rìn àjò ayé àmọ́ obìnrin lé kò yẹ kí wọ́n máa jẹ́ kádùá raw materials kọ́ máa gbàlẹ́ lórí gbogbo raw materials náà ni wọ́n máa ṣàdúrà pé tó ọkùnrin yìí ó jẹ́ kíyàwó rẹ̀ ọmọ bànújẹ́ o kíyàwó rẹ̀ ọmọ nílá kọ́ mọ́ gbóbò pamọ́ o bí ìyàwó ẹ̀ bá ti ń gbóbò pamọ́ tí ìyàwó ẹ̀ bá ti ń nílá yóò lè mọ wádọ̀ ọ̀hún. ẹ̀yin tílé náà ẹ̀ ní jẹ́ kádùá hàn ti táwọn ọmọ gbà lórí yín ni àdúrà tán ti ta mọ́ gbà nù ikọ̀ ọmọ ní kọlá ọmọ lórí o ọmọ lórí ọmọ gbóbò pamọ́ ó ti mọ̀ pé bọ́ bá ń ṣèyún ọ̀gá kó tiẹ̀ kún wájè tó tún nífẹ̀ẹ́ ọkọ ẹ̀ ó sì mọ̀ pé ọkọ ẹ̀ ọ̀dọ̀ òun ni ọmọ jókòó sí ẹ̀sùnmọ́lá náà ni ó padà mórí bọ́ kálukú ní ṣàdúrà ìwọ wá ti ń hùwà bú tó ń jẹ́lé ọmọ gbóná bí omi ẹ̀bà àdúrà raw materials àdúrà wọn gbà nù ilé tọkọ tí yóò ṣàlàáfíà náà ń bẹ tẹ́lẹ̀ ìṣọkọ wà bẹ́ẹ̀ kò ní wà bẹ́ẹ̀ kùrùkẹrẹ tó ṣe di wípé ibi tọ̀hún ni ọmọ jókòó sínú bí timetable tí wọ́n lọ ya timetable tó ya bá tà ní òbò tó ní iye timetable gba tọmọ gbogbo lẹ lọ́sàn-án gan ńgbà tó rùn bá kàtàrí àwọn raw materials náà sì ti mọ bí ti ń lọ ní tiẹ̀ àwọn ti mọ̀ pé títí tààrọ̀ àti ti gbogbo ìgbà tó bá wọkùnrin ṣeun ló wúlò fọpọlọ rẹ̀ àwọn ya mọ́ target correct time ń tiẹ̀ gbé òkùnkùn jẹ́ wípé jẹ́jẹ́ rẹ ló wù ọ́ kàn ṣe ń tó wù ọ́ tó yọ ọba náà ẹ̀sìn ọba ti ń ṣe báwọn sì mọ̀ pé kò ti ń jẹ́ kádùá tán ti rábí kọ́ mọ́ gbànú ọlọ́run má jádùn raw materials wọn ṣáìṣìkì má jádùn àwọn ọgbà léèyàn lórí ìwọ tó ládùn àwọn ò ní gbà lé ọ lórí náà ṣe ń bí wà náà gbogbo tó ń ṣe náà ládùn àwọn fi ń gbà ọmọ ní kọlá ọmọ dà kọlá àmú ọmọ gbogbo pamọ́ ọmọ bínú kọ́ ọmọ jágbe mọ́kọ yóò sì mọ bí ó bá ti ń ṣe báwọn òun náà yà mọ́ kò ní wálé mọ́ bí ọba ti rá láàfíà ni ọmọ jókòó sí àlìkú náà gbogbo bùkátà alẹ́ náà ló mú kókó orí òkú náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ibẹ̀ ń sì rè kó sì bùkátà àti ọgbọ̀n ńgbàjẹ́ wípé àwọn náà ti ń wá ibi tí wọ́n fàdà gbé ètò rọ̀ sí ètò bá tún wá nífẹ̀ẹ́ ọkọ ẹnu wọn báyìí ní ẹ̀sìn ọlọ́run bá ṣe nù lọ́wọ́ àwọn ìjókòó dábẹ́ yóò lóun fẹ́ ṣe meeting Lagos Island òun re meeting kan l'Abuja irọ́ sì ni kò ṣe meeting l'Abuja ọ̀dọ̀ raw materials sí wọn ní ọjọ́ kò sí ṣe ń bí ẹni ọba máa ti dé olùnàgùn òun náà ni ọba ti lọ rẹ̀ ìwọ tí ọmọ pé ń tàn ṣe rè tán fi ṣe bí ẹ ń fẹ́ pé wọ́n ń jókòó bò mí ṣe ń bí wọn náà ló yí nǹkan padà sí rere o sì kúkú ti mọ̀ pé bọ́ọ̀ bá ti yí padà wọ́n pààkì ara wọn kó ń bí wọ́n padà wálé ọwọ́ rẹ náà gbogbo rẹ̀ wà àmọ́ gbọ́ jẹ́ wípé o ní fẹ́ ṣe bẹ́ẹ̀ kálukú ní í ṣe bí ọ̀gá náà ẹ̀sìn ọ̀gá méjì ò sì lè gbé inú ọkọ̀ gbogbo bí wọ́n bá ti ń jágbe tí wọ́n ti ń bínú tí wọ́n ti ń ṣe gbogbo okó ọkàn ọmọ kú ni gbogbo okó ẹ̀ bá ti ń le ní ọmọ lọ yún náà ṣùrè pẹ́pẹ́ fúrú òtàn lé ohun pẹ́pẹ́ fúrú àbí bí ó tiẹ̀ jẹ́ pé òde inú wọn ọgbọ́n ológbò náà àlùwàlá ológbò ọgbọ́n àti kẹranjẹ náà ni bí ó ṣe mú gbogbo ẹ̀nu ọlọ́run jí orí ìwọ tó ní nǹkan tó sùn di òru ọlọ́run jí òróró jẹ báyìí o ẹ má jádùn àti táwọn ọmọ gbàlẹ́ ń lórí o sóyá bá náà ẹ̀sìn gbogbo tí wọ́n ń ṣe báyìí náà ẹ̀sìn tó ní ọmọ ìwà burúkú kọ́ ọmọ bínú sọ́kọ rẹ kọ́ ọmọ dọ̀kọ láàmú àdúrà àwọn ti táwọn nígbà báwọn tó bá ti wà lọ́dọ̀ rẹ oko rẹ kò ní ṣiṣẹ́ ibi oko ẹ̀ ti ń ṣiṣẹ́ ní ọmọ lọ gbogbo ìgbà tó ọ̀rọ̀ táwọn sọ gbogbo àwa náà ni bí kò ọmọ wa ń jẹ bí kò lórí ọ bí kò ní èwo ti mú ọ kò sí pé kínní lórí wípé bí ó ṣe máa lọ ọdún ọmọ nù ọlọ́run má dà ní láàmú o kálukú fọkàn sí o it is well. Organ Building and Construction Company gbogbo olóríire tó fẹ́ ra lé tó fẹ́ ta lé tó fẹ́ ra lẹ̀ tó fẹ́ ta lẹ̀ lẹ́kọ̀ọ́ àtàwọn agbègbè ẹ̀ hàn bẹ́jú Lẹ́kí hàn Kọ̀tún ẹ̀já kan sọ Organ Building hàn lọ́lọ́run ló lọ báyìí tí ọmọ lò lọ títí ayérayé 08033105865 ẹni nọ́mbà Organ Building and Construction Company ẹ má jẹ́ àgbàgbé Ọ̀yọ́ Model Alternative Therapy àbáyé náà ẹ̀sìn àmì gan tí wọ́n ní infection tó ṣe pé infection ló mú kó wọn gan tó kó wọn ò fi ṣiṣẹ́ sọ́yà bá náà ẹ̀sìn raw materials sí mí gan máa ń ṣàgbo tí wọ́n gbàgbó fún ọkọ yín tẹ̀yìn jágbe mọ́ tẹ̀yìn ìwà burúkú sí wọn àti gbàgbó fún ọ mọ̀ rẹ bí wọ́n ti bọ́n kí ọ àìsàn tí ń so kó wọn tí ó jò kó wọn ó ṣiṣẹ́ àmì gan ọ̀láìsàn láwọn ọ̀làrùn la gbogbo bí lè ṣe ń gbóná bí èmi ẹ̀bà náà ní ìjókòó wọn mọ̀ kú sọ́yà bá náà ẹ̀sìn
Ẹ kàn sọ́yọ́ Mòde alternative therapy. Àwọn ni wọ́n ń ta àwọn oríṣiríṣi àgbo lọ́lọ́kan òjọ̀kan. 08068220707 ni nọ́mbà Ọ̀yọ́ Mòde. Kálukú ó ṣe normal. Gbogbo àṣírí tá ń tú gan-an raw materials ń lọ́yẹ wọn mọ̀ bá ní jà kí wọ́n mọ̀ yan ni lódì torí gbogbo àṣírí wọn là ń tú. Àdúrà tán mọ́ gbà nú pé wọ́n Ọlọ́run ọkùnrin yìí ó jẹ́yàwó rẹ̀ ọmọ ìbànújẹ́ ó jẹ́yàwó rẹ̀ ọmọ nílá o. Ọ̀rọ̀ wa ti nílá tí mo pọ̀ dọ́ tó ní yóò wá fàdà gbé ètò lọ sí. Gbogbo raw materials náà kàn náà ò kíyè sára. Àbí gbọ́ bá fi ọ́ tó fi ọ́ tó lé rẹ̀ tán. Ṣé bí yóò wá bí kan palẹ̀ rẹ mọ́ tí ó pa àkìrẹ́ sí ni. Èrè wà dànù lágbó kà. Èrè dànù lágbó kà. Ọlọ́run ó ṣàánú wa. Ọ̀dà ẹ ṣeun.